tàkúté obìnrin àti magnet ara obìnrin gbàtọ́ lọ sọ operation fún ànábì nìkan ni ò lè gbé o. Do we take your sample, or when we are concluding here with Arike Oshola that we should go ahead with the sample, spending my money on the DNA test? Does he ever tell me for once that somebody is coming to represent him? You are not useful here. You are not respected here. Ọ̀dà iṣẹ́ kí náà ṣe o. Mo gbọ́dọ̀ sọ́kọ̀ ni. Ọ̀dà tó ló ṣe. Bẹ́ẹ̀ ni sáà mo ti tọ́jú ẹ̀ ọdún mẹ́ta mo fi tọ́jú ẹ̀ bọ́ ni mo fi jẹun. Bíbí àti ẹ̀fí jọ jẹun. Náà mo fi lọ sùkú. Ó yà jẹ́wọ́ fún lọ́ọ́ máa mú. Ọ̀dàn fún yín. Ṣé ọmọ bó ṣe ń lọ sá? Kí ló máa ń mu gangan? Mo mu smoke. Tó bá mu smoke ló máa ń nà. Rárá. This has further lent a credence to our apprehension that you are already judgmental and biased, and our client may not get justice in your presentation of the matter, even if the DNA result confirm that he is excluded from the paternity of the child. Meanwhile, a term of 5 prominent members of ta ló lọ́mọ Kẹ́hìndé àbórímọ́ bòwà kan rèé Ọlọ́run yọ wá nínú rẹ̀. Àáfàá kínní lòun kọ́ lòun lọ́mọ, àáfàá kejì kọjálẹ̀ ó yarí ó lòun náà kọ́ lòun lọ́mọ. Ọlọ́run má ṣe wá lọ́mọ àlè fáwọn tó ní wá. sísítà yóò sì kì í ṣe oníṣekúṣe o, kì í ṣe alágbèrè. ọ̀rọ̀ ló kómokómorò wá. ṣé arákùnrin kẹta ìwá ló ní oyún ni? ọ̀rọ̀ ńlá rèé gbogbo ènìyàn. ò ń ṣe mí ò ń gbà mí, a ti dúpẹ́ lọ́wọ́ ẹni tó ń ṣe ni tó tún gbá ní. ìlú gángan lọ̀rọ̀ yìí o. bó ṣe kọ wájú sẹ́nìkan ló ṣe kẹ̀yìn sẹ́lòmíì. Alhaji Oríyọmí ẹ kú iṣẹ́ ọpọlọ òwe Elédùmarè yóò máa tì yín lẹ́yìn nígbà gbogbo láṣẹ Ìdùmarè. Eléyìí lágbára pọ̀ seriously. bàbá kan ló lu ọmọ bíbí inú rẹ̀ nílùkulù yìí o lánàá fẹ́ẹ́ kú. tá mọ̀ bóyá ìyà tí ìyá ọmọ jẹ kù tó fi sá kúrò nílé ló bẹ̀rẹ̀ lórí ọmọ yìí. bàbá yìí ti ṣi ọmọ nà, ó ti ṣi ọmọ nà gbà, ó ti nà ọmọ yìí jù. ìnàkúnà yìí pọ̀ láì ṣe Mike Tyson. ó nà ọmọ títí tí ojú ọmọ fi gé tó báyìí. àwọn ọmọ wa ò ní ṣe léṣe láṣẹ Ìdùmarè. ìyá yìí ti ké gbàjarè o, ó ti pariwo síta gbangba. àti àwa àti àwọn ọmọ wa àti àwọn tó ṣẹ̀ wá sílẹ̀ ìkankan nínú gbogbo wa ò ní yá wèrè o. ẹ ṣàmì kẹgbẹ́ tó àmì mi. ara mi ò rí mo rórí ológbò látẹ. ọ̀rọ̀ yìí lágbára jù ó kẹtàn. àgbà tí ó ti kẹhùn sọ̀rọ̀ bó pẹ́ bóyá yóò kẹtàn sáré. ètò wà nílẹ̀ ipò ó lágbára jù, ó lékè nkà ó kọ́ńbọ̀kì. ẹ̀yin tèmi ẹ káàbọ̀ sórí ìkànnì yìí. ohun tó ṣẹlẹ̀ yìí ẹ jẹ́ ká jọ wò. jẹ́ wọ́n rí tọ́nà ẹ jẹ́ wọ́n rí bó ṣe náà kí lè fi gé lójú báyìí. Ojú gbàgbé ògidì gbà mọ́ ọ̀nà ni. Gbà mọ́ ọ̀nà ló fojú gbàgbé ògidì. Ó ti gbó ọmọ yìí fẹ́ pa mí. ọmọ ọdún mẹ́ta mo ti tọ́jú rẹ̀. ó ti fẹ́ pa ọ́. ọmọ ọdún mẹ́ta mo ti tọ́jú rẹ̀. mo ti ń sẹ́ irú ẹgbẹ́ mi lórí rẹ̀ ọmọ yìí. ọmọ yìí ọmọ ọdún mẹ́ta mo ti tọ́jú. bọ́ọ̀lù ẹ ti jẹ́. àbúrò màmá rẹ̀. àbúrò màmá rẹ̀ rí. bẹ́ẹ̀ àbúrò màmá. àbúrò màmá ọkùnrin. bẹ́ẹ̀ ṣé kò sẹ́ máa nà báyìí. ọ̀sẹ̀sẹ̀ máa nà á. njọ́ kan náà nìyẹn tó fẹ́ mú bíléèdì tó fẹ́ là bíléèdì lórí. mo ní máa pa á bọ́tà bagiri wọ ọmọ ẹ̀ jáde kò sí ní tọ́tọ́ síbi tán jọ náà. ó tún wá kọ̀sẹ̀sẹ̀ máa nà nínàkúnà kó lò bí wọn pé tó ń bá pa kò sí nǹkan kan tó ń orí ma tán èèyàn lágbára lẹ́yìn bí ó sì tọ́ bí ó sì jẹ́ yẹn. owó mi ni wọ́n gbé náà dé wọ́n gbé owó mi. ọmọ ẹ̀ ní ìsìn ó ti lọ 13 years báyìí. mi náà mo tọ́jú rẹ̀. wọ́n tún wá mẹ́ tí wọ́n wá tún dá padà sí primary 4 wọn fi sí. bóyá fẹ́ẹ̀lì. ọmọ ọmọ kankan a sọ pé tọ́mọ ọba mọ̀ kankan ó ní ìgbésẹ̀ tí èèyàn máa gbé àmọ́ gbogbo tá a bá sọ kọ̀ọ̀kan náà àmọ́ tó bá ti rí pọ́nmọ́sìn kankan tó bá ti mú nǹkan rẹ̀ báyìí tó bá ti ti gáràjì rẹ̀ báyìí ànàkúndórógbó ni bí ẹ ti sọ pé ọmọ ẹ̀ mọ́kọ̀ ẹ̀ mú nǹkan gbogbo ọ̀nà dúró pátápátá ló wọ ẹrù bẹ̀ dálẹ̀ àárín nǹkan kan bọ́lá ọmọ ẹ̀hún sáfẹ́ kẹ́ gbà ń lẹ̀ ni ìjẹ́ pé ọmọ fojú gbà nǹkan apá ẹ̀ náà ti ṣe ń bí níbí. agbára ti lọ. ibi ló ti sẹ gidi ko ọwọ́ lè gbábí tó fi yá báyìí ọwọ́ lè gbábí tó yá bí tó ti ń gbé tó ti ń fi gbágànà níbi ti sè.
ẹ máa yẹ bí apá wọn ọfọwọ́ gbé apá ni kọ́ kọ́yẹ̀ mi ní ọdún mẹ́ta mo ti tọ́jú ọmọ. àṣọ wọn lọ tọ́jú ẹ̀ o sọ agbowó mi. wọn lọ tọ́jú ẹ̀kọ́ pa ni. ọdún ọdún mẹ́ta dádì. ọdún ọdún mẹ́ta ni. ó ti kí wọn lápá ó ti yọ apá ẹ̀. ọ̀yọ́ tẹ́. ọdún mẹ́ta ló ti mo ti tọ́jú. gbọ́ mi. ọdún mẹ́ta mo ti tọ́jú. ọ̀dà iṣẹ́ kí náà ṣe o. mo gbọ́dọ̀ sọ́kọ̀ ni. ọ̀dọ̀ tó ló ṣe. bẹ́ẹ̀ ni sáà mo ti tọ́jú ẹ̀ ọdún mẹ́ta mo ti tọ́jú ẹ̀ bọ́ ni mo fi jẹun níbi àtẹ̀fíṣọ́ jẹun náà mo fi lọ sùkú. ó yà jẹ́wọ́ fún lọ́ máa mú. ọdún fún yín. ṣé o mọ bó ṣe ń lọ sá. kí ló máa ń mu gangan. mo mu smoke. tó bá mu smoke ló máa ń nà. rárá nígbà tí ọmọ yìí ara èmi ara kì í ṣe pé mi nínú bá nà mi ò nà báyìí. díẹ̀ ni. rárá nígbà tó wà ní. nínú àkójọ ọ̀yà kápọ̀ yọ dànù. rárá nígbà bá jẹ nígbà tí ma ṣiṣẹ́ lọ tí ma kó wálé tí ma fi ní òfin pamọ́ ẹnu lé tọmọ yìí bá mú wò mí mo sì kówó mi ó sì tó kó sórí àjà mi ó ti lọ wúni ẹja ó ti lọ kówó mi ìfi gbogbo nǹkan nu dẹ́mọ̀ yóò ti kówó mi àti láti jọ ń gbé ó ti wá fẹ́ sùn mọ́ ó ti wá fẹ́ sùn mi. ìyá rẹ̀ ń kọ́. ìyá rẹ̀ mọ bí ó wà ní sí i. ìyàwó mi tó ní kọ́. ìyàwó mi ní sí ni ìyàwó mi. wọ́n àti ẹ̀rẹ́jọ́ ń gbénu lé. àti ẹ̀ náà ni. ọmọ kan tó bí náà ni. bẹ́ẹ̀ ni sá mo ti mo ń bí náà ni. níbo ló ti ń pèrò sọ́kọ̀. níwòròdú ni mo ti ń pèrò sọ́kọ̀. ọkọ̀ èkó. ọkọ̀ ọjọ́. kéde pọ̀ àwọn amọ́tò gan. bẹ́ẹ̀ ni sá. ọkàn máa bá wọn pèrò nù táksì. bẹ́ẹ̀ ni. àbọ̀kọ́ bọ́ọ̀sì. bọ́ọ̀sì ẹ̀mẹ́wé nǹka. bọ́kọ̀ lọ o. èmi ìbá wọn lọ yáàjì àmọ́ tí máa kúrò sọ́kọ̀ mo ti wo ní ẹ̀mọ́ fi jẹ́ ìrìnàjò fi ń jẹun ní àtọ́mọ̀ yìí ìrìnàjò fi ń jẹun ó wá mú owó mi gbogbo nǹkan mi lójú wa gbowó mi pé kí n kówó mi lókòókò náà ní wàhálà ọmọ yìí. kí ló ní tó lè tà. ní nǹkan kan. lóòótọ́ òfin nílẹ̀ wọn ni. ní nǹkan kan àwọn náà mọ̀ láti méjì náà mọ̀. ẹ bá wa ṣe jẹ́ kí dáàdì méjì ó mú ọdẹ yìí. àwọn ẹgbẹ́ wọn sá débi mo sọ pé kí wọ́n dákun iná mi jẹ́ mo tẹ̀lé wọn bọ́ mo ní ọkàn dábọ̀ sáwọn lámù mi dẹ́. ó kulẹ̀ tẹ̀ wọlé wọn bọ̀ ń wọ́n rú ọdẹ yìí lálẹ́ yìí. méjì mo tẹ̀lé alájì. ìyá kan kú lọ fẹ́ àbẹ̀lẹ̀ yẹn lé. ẹ dákun alájì ẹ dákun ẹ ṣàánú mi ọmọ yìí dákun wọn náà wọn kọ́kọ́ wọlé bọ́dọ̀ sí ọmọ mi. wọ́n wọ̀rí abọ́ tọ́jú ẹ̀ wọ́n máa lọ ẹ̀wọ̀n kábọ́ tọ́jú ẹ̀. ẹ dákun alájì ẹni dákun. ìtọ́jú kékeré ni. ìtàdún ẹ dákun mi náà lè tọ́jú ọmọ yìí. ó ti ṣe é léṣe náà. ìdílé mi tọ́jú rẹ̀ náà ní babaláji ìtọ́jú ọmọ mi náà ní ìtọ́jú rẹ̀ ní alájì ìtọ́jú rẹ̀ ní alájì ìtọ́jú rẹ̀ ní ìtọ́jú rẹ̀ ní sáà ìtọ́jú rẹ̀ ní. ọsibítù bó ló gbé lọ báyìí. ọsibítù máa lọ gbé lọ ní ẹ mọ tẹ̀lé mi débẹ̀ lájọ gbé lọ náà nìjẹ́ náà tọ́jú ẹ. gbé lọ mo ní kí ló ń jẹ kẹ́mísì. kẹ́mísì ọgbọ́n tó báyìí ọsibítù náà lájọ. ọgbọ́n tó báyìí. ìjọba ẹ̀ ní sàlàjì. ọgbọ́n jù bẹ́ẹ̀ lọ ẹ̀yin ọmọ ń bọ̀ ló ń gbé. kí ni mo gbé. kí ló ń gbé. akademi mo gbé. akademi tó tiẹ̀ ti bọ̀. ó dẹ́kun lójì. ẹ bá ń gbé wọn ẹ jẹ́ ọmọ ló yẹ lára báyìí. lóyì ẹ dẹ́kun aláàjì yìí ẹ ṣàánú mi èmi àti ọmọ yìí náà ni ẹ dẹ́kun ọmọ ọdún mẹ́ta mo ti ń gbé bọ̀ èmi àti ọmọ yìí náà ni ẹ ṣàánú mi. ọmọ bẹ́ẹ̀. mi àti ìgbọ́dọ̀ dẹrú ẹ̀wò má làjì lẹ́yìn omi máa tọ́jú ẹ̀ ló kú báyìí. ọmọ tọ́jú ẹ̀. lọ́jọ́ ló kú báyìí lọ́kùn ẹ̀sìn fi ọ̀sẹ̀ lẹ́rìí tí máa ti ṣẹlẹ̀ báyìí tí máa ti kẹ́ máa mú bọ̀ nbí ẹ dákun aláàjì ẹ dákun ṣàánú mi. ẹ mọ tó ń ṣẹlẹ̀. ọmọ yìí náà ni mo tọ́jú. máa lọ metropolitan hospital yẹn ó wà ń bẹ̀ yẹn wọ́n gbà á lẹ̀ lálẹ́ ṣé ọlásọ tó lè ta. èyí ńlá sọ ní nǹkan mo pèrò sọkọ alájẹ ìsànú. ẹ sọ ọmọ ibi tó ti lè yàwó. èyí lọ́wọ́ mímọ̀ bí ṣe lọ ìwà ó tẹ́mi náà dápọ̀ àmọ́ náà níbi tọ́jú rẹ̀. ká bẹ̀rẹ̀ sí ní tọ́jú ẹ̀ lálẹ́ bẹ́ẹ̀ni sá tó bá ti wá dàárọ̀ ọ̀la bẹ́ẹ̀ni sá kò tó jíde kí n wá lọ wò lọ hospital bó ṣe wà. tàbí ọba mú un lọ sí hospital yẹn. kò sí driver kò sí ẹ lọ dúró ta àmọ́ mọ́tò tí ó tẹ̀lé yín lọ. apá ọmọ yẹn ti yọ ó lè ti bẹ níbi òbí ọwọ́ ojú báyìí tí ẹ̀jẹ̀ ń dà sí ọmọ yẹn lára ọmọ yẹn ò lè dúró straight mọ́ ẹ jẹ́ ká jẹ́ tọ́jú ọmọ yẹn náà ká tó mọ the next thing tá a máa ṣe. gbogbo ẹ̀yin obìnrin tẹ́ ẹ máa fọmọ́lẹ̀ náà tẹ́ kú òǹlé ọkọ ẹ máa wọ ẹ̀yìn wò kẹ́ ẹ máa wo àwọn ọmọ yín ẹ̀jọ̀ ọmọ fọlọ́ọ̀bẹ. orúkọ yín mà. orúkọ mi ni Adérójú Kẹ́hìndé. Adérójú Kẹ́hìndé. bẹ́ẹ̀ni. orúkọ yín sà. orúkọ mi ni Ọláìdé Mustapha. àfa Ọláìdé Mustapha. orúkọ yín sà. Barrister Salihu Shitu Adétòrò. Barrister Salihu Shitu Adétòrò. kí ni wàá ṣe ń bí.
àwa fún èsì DNA test tí a ṣe. kí lè wá ṣe. àwa wá fún èsì DNA test tí àwa ṣe. ẹ̀yin náà kọ́ sà. mo wá sojú Ustaz Miftah Eddin Martada Arikewsala fún èsì DNA test. ok kúnlẹ̀ tí àfa Arikewsala ọ̀sìn bí. na. kúnlẹ̀ chamber barrister WO làwọn àlẹ́ ti wá. ok no kúnlẹ̀ tí àfa Arikewsala fúnra wọn ọ̀sìn bí. Ustaz Miftah Eddin sí lára ìfẹ́. wọn sí lára ǹtí. ẹ gbọ́ fúnra yín ẹ gbọ́ mẹ́sẹ̀gì o ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ máa gbọ́ o ní aago 5 àbí aago mélòó ni 6 ní some minutes to 8 barrister WO làwà wọ́n text wa wọ́n ní your guests from Saki are around and okay sir wọ́n ní they will be there soon. But before that time àwa àti barrister tí wọ́n jẹ́ agbẹjọ́rò fún àfa Arikewsala a jọ sọ̀rọ̀ nígbà tá a send letter sí gbogbo ẹ̀yin tọ́rọ̀ kàn pé kẹ́ ẹ wá wọ́n send letter sí wa lórúkọ WO Lawal and Co mi mọ̀ mo fẹ́ pe àgánmú bóyá àgánmú ni kí n má pè bí wọ́n àgánmú chamber wọ́n láwọn ni àwọn represent Arikewsala àwọn ni solicitor bàbá àfa Arikewsala fine wọ́n sọ síbẹ̀ wípé wọn ò lè wá wọ́n sọ àwọn ìdí kan security kankan níbẹ̀ wọ́n ti mention itikaf so fine àwa náà mùsùlùmí ni wá kódà báyìí ṣe mùsùlùmí àmọ̀ ṣe mùsùlùmí débi pé mùsùlùmí ni wá àwa rí i pé okay we cannot force him out of itikaf níbi tó ti ń sin Ọlọ́run kó di ìgbà tí wọ́n bá parí ká ṣe lẹ́yìn àwẹ̀ a sì kéde wípé ó dijọ́ mẹ́jọ but after the show barrister WO Lawal okay mo gbọ́. níjọ́ Wednesday tá a ṣe program yẹn tá a jọ sọ̀rọ̀ àti wọ́n ní ó ṣeé ṣe kó jẹ́ pé Friday òní kó máa jẹ́ pé àní padà pé wọ́n mọ́ ká ti lè mọ̀ bóyá lódodo wọ́n wà bí wọ́n ní wá nígbà táwọn sọ pé lẹ́yìn àjẹjọ́ sọ̀rọ̀ láàárọ̀ yìí pé ṣé wọ́n máa wá lè ní ká tó pe àwọn ènìyàn àbí wọn ní wá wọ́n dẹ̀ ní ká go ahead a máa mọ bí wọ́n ó ṣe wá nítorí wọn ok mo fi wá pe àwọn ènìyàn pé yes káwọn náà máa bọ̀ wá torí kò ní dá kí wọ́n dé lálẹ́ kí wọ́n sọ pé àwọn eléyìí ò sí ní ọ̀n wà available àdẹ̀jọ́ sọ̀rọ̀ dẹ̀ ni wọ́n á wá àdẹ̀tìjọ́ mọ̀ pé yes wọ́n ń bọ̀ nìyẹn. wọ́n àdẹ̀ sọ fún wa ẹ máa gbọ́ wọ́n àdẹ̀ sọ fún wa pé barrister kan ní bọ̀ wá sojú wọn nítorí pé ẹ wúlò nílé ẹjọ́ ju ibi tẹ́ ẹ wá yìí lọ ibi tẹ́ ẹ wá yìí ẹ wúlò ń bẹ̀ ilé ẹjọ́ tí ẹ ti wúlò tẹ́ lọ kẹ́kọ̀ọ́ òfin tí wọ́n ti ní ẹ máa lò ní ẹ ti lọ lò ẹ mọ̀ wàá lò ń bì you are not needed here in my studio sir barrister you should have even introduced yourself not using an barrister anything you are not recognized here because we don't take your sample and this is not court of law so when you get to court of law go and use your law you learn in school not here. nígbà tá a dẹ̀ bá barrister Lawal sọ̀rọ̀ lẹ́nu wọ́n sọ fún wa pé kò ní wá in fact lálẹ́ yìí gan let me inform him go ahead he will come lálẹ́ yìí now say your guest is around are you my guest do I expect you do I have any business with you now listen you don't have a floor here you are not needed here what floor do you need are you the one that slept with her do we take your sample or when we are concluding here with Arikewsala that we should go ahead with the sample spending my money on the DNA test does he ever tell me for once that somebody is coming to represent him you are not useful here you are not respected here you are not expected here you can say whatever you have overstepped your boundary for coming down here you tún wá introduce her as barrister I don't need you here if Arikewsala feel like not coming down here again let it be I'm not forcing him. Barrister WO Lawal wá kọ lẹ́tà eléyìí ẹ mọ̀ gbọ́ lẹ́tà tí wọ́n kọ o ní ìsìn lẹ́yìn tó sọ fún wa pé our guest is around lẹ́tà ìwà jábọ́ lọ́dọ̀ Barrister WO Lawal nígbà tí anìkan pè wọ́n wọlé invitation to Kọ́kọ́rọ́ Alátẹ program secret to our promise to Magaji Idowu this morning via WhatsApp that our client Ustaz Arikewsala will be available
for your program on Kokoro Alate tonight. We, however, regret to inform you that it will no longer be available as promised for 2 reasons. How does that sound to Barrister W.O. Lawal? Lẹ́yìn tẹ́yìn fúnra yín sọ fún wa pé guest wa ti wà round, tí àwa wá pé guest wa wọlé, tí lẹ́tà wa wọlé. How does that sound to you? Báwo ló ṣe rí lára yín lójú gbogbo ọmọ Nàìjíríà? I have no interest on this matter. Mi anybody rí. Kàkà sample kàkà tó wà neck everybody ká máa lọ bẹ́ẹ̀ ṣe fẹ́ nìyẹn. Reason àkọ́kọ́, the security concern we raised on our previous letter to you has not been addressed. Barrister Lawal, nígbà tẹ́ ẹ bá wa sọ̀rọ̀, tẹ́ bá Mọ́gàjí sọ̀rọ̀, ẹ padà sórí ọ̀rọ̀ security yẹn o, wípé yóò wá o tá a bá lè ṣètò security tẹ́ ẹ ti sọ initially, nítorí pé àwọn mọ̀ pé security tẹ́ ẹ sọ yẹn to us is just an excuse láti má wá. Bóyá ti wá realize pé ẹ need àti máa yọ wá lẹ́nu lórí ọ̀rọ̀ tí ò tó bẹ́ẹ̀ lẹ́bi sọ pé yóò wá o, I don't know, but ẹ kò padà wá mọ́, fine. Then your latest and last show on Kokoro Alate, wọ́n ṣe gbọ́ ní ìsinmi, wọ́n gbọ́ tẹ́lẹ̀, with the caption lady attempt to kill baby after birth, nurse saves baby from death. Dr. Yomi Hamzat, this one pass Arike Sola matter o. Is an insult upon injury. This has further lent a credence to our apprehension that you are already judgmental and biased, and our client may not get justice in your presentation of the matter, even if the DNA result confirmed that he is excluded from the paternity of the child. Meanwhile, a term of 5 prominent members of ARCD, I don't know, AIRARCD is right here in your studio to stand in for our client and to present him at the reading of the result of the DNA test result in respect of paternity of the child, Ibrahim Arikoshola. Take note, this letter permits you to read the result in the presence of our client representatives in the studio. We regret the inconvenience our client's absence might have caused your station and the distinguished listeners and viewers of the program. Please, yours faithfully, Waheed Olatunde Lawal Esquire, legal practitioner. Ẹ kú iṣẹ́ sá o, ẹ kú iṣẹ́ o. Ẹ̀yin ọmọ Nàìjíríà, ọ̀rọ̀ lẹ ti gbọ́ o. Ìjọ wọn ti ń wá bí a gbọ́ pé ẹnìkan àtáàkì ẹnìkan, nǹkan kan ṣẹlẹ̀ rí. Ṣùgbọ́n bí wọ́n ṣe fẹ́ ṣe tiwọn, òun ni wọ́n ṣe ń wo. Wọ́n sì ojú òpó rẹ̀ láàrin ìṣẹ́jú méjì o. Ẹ̀yin tẹ̀sí wà lórí social media náà, ẹ bá a comment. Arikoshola bá fẹ́ wá kọ́ wá, tí ó bá fẹ́ wá kọ́ mọ fomi lò bẹ́ẹ̀ bí ó ṣe fẹ́. Èwo la ní ká ṣe ń bẹ̀ o, ẹja sí ojú òpó àmì gbé kíní wa rẹ̀. Hello, ẹ kálẹ́ o. Hello. Ẹ kálẹ́ o. Yes sir, ẹ kálẹ́ sir. Ẹ kú ìgbìyànjú o. Yes sir. Ní wàá bá wa dé ìyànjú abanidéládé. Àmín àmín àmín. Ẹ rí ọ̀rọ̀ tí ó wà nílẹ̀ yìí. Àwọn kan bẹ táyé à ń ṣàdúrà fún bá a ṣe ṣàdúrà fún yín yẹn. Gbogbo àti abárẹ́dì láti dá ọ̀rọ̀ tí wọ́n fẹ́ ká má bí ojútùú ọ̀rọ̀ náà ṣe jẹ́. A fi àlùbáríkà nú àwẹ̀ á sì bẹ́ lọ́hùn fún wọn. Torí pé bí a ṣe ń gbọ́ ọ̀rọ̀ ìbọ̀ láti lẹ̀, àtọkùnrin àtobìnrin nínú wọn ń dùn láti lè jẹ́ kí òdodo ọ̀rọ̀ torí tí ń bẹ lábẹ́ ọ̀rọ̀ ìpọ̀ léyìí tí ó jẹ́ pé ọmọ Nàìjíríà gan àti gbogbo àgbáyé yóò kó ẹ̀kọ́ tó pọ̀ ńbẹ̀. Èsì yìí ni kálukú ń retí torí àwọn kankan ń bẹ lábẹ́ ọ̀rọ̀ tí ó tún jáde léyìí tí ó pé yóò máa jẹ́ ẹ̀kọ́ fún gbogbo ọmọ Nàìjíríà àti gbogbo àgbáyé lápapọ̀. Tí wọn bá wá fẹ́ kárí àwọn nu ọlọ́nu. That's it. Wàláhì làzim mo fi àlùbáríkà nù sí mo fi pẹ̀lú àti ẹ̀ ń tọ́ púpọ̀ jẹ́ fẹ́ dàrú àwọn nu ọlọ́nu.
Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Hello. Hello sir, ẹ káalẹ́ sir. Network yóò ṣe o. Hello. Ẹ dákun ẹ pè wá padà kó wọlé dáadáa. Hello. Ẹ káalẹ́ o. Ẹ kú ètò. Ẹ káalẹ́, orúkọ mi ní Àríyànra Ẹ̀mí láti wò. Yes sir. Ẹ rí i pé kọ́lọ̀ ń kó wa yọ ara nǹkan tí ń da orílẹ̀-èdè ìlú nù torí ọmí. Ṣùgbọ́n àwa gbọ́ pé olùgbèjà mẹ̀kúnnù ni ọ́. Orí ọmọdé, orí àgbà, orí oyún inú yóò sì máa ṣàdúrà fún táwọn sàmì gbogbo wa. Tí wọ́n bá fẹ́ kẹ́ ẹ má dá sọ̀rọ̀ wọn mọ́ kẹ́ kóra wọn lọ ilé ẹjọ́. Èwo ni wọ́n wá ń gba àsìkò láti fi ṣòfò. Ọgbọ́n bẹ́ẹ̀ tó sọ lọ́wọ́ níjọba jẹ́ o. Àmín. Ẹ ṣe ẹ jẹ́ kí a ka resort. A sọ pé àdúró de Àríkẹ́ Òṣọlá nígbà tó bá tó ṣe tán bí tó wà. Ṣùgbọ́n bó ṣe wù bó ṣe fẹ́ ṣe òun ló ṣe yẹn. Mo dẹ̀ rántí pé ńgbà tí àti Kẹ́hìndé débí ó lóun ti try everywhere. Òun rí i pé ọwọ́ ń kanwọ́, òun rí i pé òun ò rí justice ló jẹ́ kó òun wá Ìbàdàn. Àti Kẹ́hìndé ẹ súnmọ́ Mike. Ṣé ẹ faramọ́ ká ka resort without Àríkẹ́ Òṣọlá? Aláàjì kò yẹ kó rí bẹ́ẹ̀ yẹn o, because ẹ mọ̀ wípé èmi àti ẹ̀ lájọ́ ní ọ̀rọ̀ yìí tí Àríkẹ́ Òṣọlá bá fi sí ń bí wọ́n fi ọwọ́ lágbà mí lójú nìyẹn. Wàláhì kò yẹ kó rí bẹ́ẹ̀ Aláàjì. Àríkẹ́ Òṣọlá gbọ́dọ̀ jókòó ní bíbá yìí. Ọkùnrin yìí kọ́ ló fún mi lóyún, sóhun lọ́kọ mi ni. Tẹ́ bá fi ka rìsọ́ọ̀tì yẹn tí ò sí Àríkẹ́ Òṣọlá bíbí, a jẹ́ pé wọ́n sì tún yàn mí jẹ́ náà nìyẹn. Gbọ́dọ̀ wà níjókòó yìí ni. Ṣé gbọ́dọ̀ òun ti ní rìsọ́ọ̀tì lọ́wọ́ tó ti dá òun lójú, kí ló ń bà á lẹ́rù? Níbo sí pósì rìsọ́ọ̀tì kí tó ti dá lójú, kí ló ń bà á lẹ́rù? Èmi gan ló yẹ kí n máa bẹ̀rù pẹ̀tò, because èmi náà ní gbogbo àwọn evidence mi lọ́wọ́ bíbá yìí. Ó yẹ kó wà níjókòó yìí ni Aláàjì. Tẹ́ bá ka rìsọ́ọ̀tì yẹn bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀. Tó láwa mẹ́ta la wà ń bí lọ́rọ̀ yìí kan wọ́n ẹ̀ tó ti jẹ́ pé nìkan wá rẹpísẹ́ǹtì òun bí lé ní. Ṣé torí tèmi ò léèyàn ni? Aláàjì. Àmọ́ mo ní Ọlọ́run bá o, kò yẹ kí Àríkẹ́ Òṣọlá máa wà níbí. Ọlọ́run wà ní ìtìkáàfù, kò lọ ìtìkáàfù yìí láti ọdún tí mo ti dé nílé Àríkẹ́ Òṣọlá. Ìtìkáàfù bò tá a bá kò láyé ọ̀run là ń lọ kárẹ́ tí ọjọ́ gbèdé àtijọ́ gbèdé àlùkìyà ọmọ bá bí tí ò ní sẹ́ni kankan. Yẹ kó wà níjókòó yìí lónìí Aláàjì, ó yẹ kó wà níjókòó yìí. It's alright. Ṣebí kò ní ìdí kan wà níjókòó tí kò ní ìdí náà. Ṣé o pé kò ní ìdí mọ́? Kò ní ìdí náà. Because ọ̀rọ̀ yìí ó ti everybody ló ti wà ígíà láti gbọ́, so a dẹ̀ ti gbé àwọn ìgbésẹ̀ tó yẹ kí ká gbé, so kò ní ìdí mọ́. Carry something. It's alright. A lè listen yẹn máa lọ. This way coming. Bẹ́ẹ̀ni. A ti release àwọn tí wọ́n láwọn wá sójú Àríkẹ́ Òṣọlá. Àwa fẹ́ ka resort. Tí a bá kà tí n tó wà ń bí ò bá tẹ́ Àríkẹ́ Òṣọlá lọ́rùn, ìgbà yẹn ló máa ní ìdí sáfìsì àwọn tó rán wa. Ó sọ̀dọ̀ wa ló ti máa ní sáfìsì wọn. He can then go to court. Tí ó bá tẹ́ lọ́rùn náà, tí bá ṣe ṣé ò bá tẹ́ lọ́rùn, he can go to court. Àǹtí Kẹ́hìndé, pé ẹ̀yin lẹ wá sórí ètò yìí, kò mí ìpẹ́ gbọ́dọ̀ jàre. Àwa ń bí ní tí a gbowó lórí ẹ̀, a tún gbọ́dọ̀ sẹ́lọ̀n lórí ẹ̀. Kí ni a sọ pé à ń wá? Ṣé ó ní iye tẹ́ ẹ fún mi ni? Kí ni mo gbà lọ́wọ́ yín? So màá sọ bó ṣe yẹ kó jẹ́ gangan. Màá wá bí yín láwọn kankan gan ká tó ka rìsọ́ọ̀tì. Afáàláìdé, sẹ́yìn pé rìsọ́ọ̀tì a fẹ́ já fọ́mọ Nàìjíríà ni kò mí ìpáwà ò tí ì mọ tó wà nù ẹ̀. Tó bá jẹ́ ìyìn lẹ́nu ọmọ yẹn ń kọ́. Kò lè jẹ́ mi láíláí. Láíláí kò lè jẹ́ mi. Kò bọ́lọ̀ jẹ́ mi láíláí. Ẹni tá a lásìkò rí. Látọjọ́ ta ti ń bẹ èmi àti ẹ̀mí ìdí mọ́ báyìí rí.
mi ń di mọ́ débi tí nǹkan ọ̀dà wá pọ̀ àlẹ́ mi àti ò ní nǹkan papọ̀ rí ṣé ẹni tí yóò ní nǹkan kan papọ̀ sẹ́ni tí ò níyàwó sànà rẹ̀ mọ́ kú ni alájí kò sí nǹkan kan láyéláyé nǹkan kan ò dà wá pọ̀ rí lóòótọ́ àjọ ń bẹ láti kékeré ọ̀rẹ́ àti kékeré ni wá kìí sì sọ̀rọ̀ pé bóyá à ń wọlé wọ̀de àbí nǹkan kan ò dà wá pọ̀ rí alájí wallahi al-azim kò sí nǹkan kan láàrin wa so kò lè jẹ́ mi mọ́ lọ́mọ láyéláyé kò lè jẹ́ mi mọ́ lọ́mọ. ọtí rìsọ́ọ̀tì bá sọ bẹ́ẹ̀ nǹkan. láyéláyé rìsọ́ọ̀tì ọ̀bọ̀lọ̀ sọ bẹ́ẹ̀ tí rìsọ́ọ̀tì bá sì sọ̀rọ̀ nǹkan tó jẹ bẹ́ẹ̀ á tún rìsọ́ọ̀tì mi sí kò lè jẹ́ bẹ́ẹ̀ láyéláyé. káyọ̀ pé mi tí mo bí lọ́rọ̀ ìtìrí rìsọ́ọ̀tì. bẹ́ẹ̀ ni àní kò lè jẹ́ bẹ́ẹ̀ láyéláyé kò lè rí bẹ́ẹ̀ láyéláyé nǹkan kan ò dá wá pọ̀ rí àní mi ń dì mọ́ rí ń jọ́ta tí ń jọ ń bẹ mi ń họ́ọ̀gẹ̀ rí débi ká ṣe pọ̀ wáyé láàrin wa. ẹ wàá ní nígbàgbọ́ nu DNA test tó bá sọ pé yín. láyéláyé rìsọ́ọ̀tì ọ̀bọ̀lọ̀ sọ bẹ́ẹ̀ láyé ọ̀bọ̀lọ̀ wáyé bẹ́ẹ̀ ọ̀bọ̀lọ̀ wáyé bẹ́ẹ̀. yóò padà bẹ́ẹ̀. ẹni tó sọ pé kí n má discharge legal nìyẹn tó bá tuntun sọ má jẹ́ kọ́rọ̀ lọ́rọ̀ o má jọ kó báyìí o tó wáyé pé o kàwé tíwé yẹn sì yí ẹ tí èsì pé nǹkan mi ń sí ọ wọ́n mọ̀ pé mi ò nídìí lọ́ọ̀yà níbi tí mo wà yìí kóòtù náà ti máa ń lo lọ́ọ̀yà tó ti gbọ́ níta dẹ̀ ń ṣe ń bì mi ò nídìí lọ́ọ̀yà tẹ́ tó kàn bá feel like pé òun ó wà kó wá àti dúró dé kó wá mi sọ pé ń dúró dé mọ́ àwọn sọ pé ó ń bọ̀ ó dẹ̀ ti lọ gbòòrò gbọ̀rọ̀ tí ò ti délé ẹjọ́ police station náà ti máa ń lo lọ́ọ̀yà àti ọ̀dọ̀ ọlọ́pàá kò ń sọ̀dọ̀ ọdún wa ń bí àjà ní problem láàrin ara wa a ní ká fegun òtòlò tó kọ́mọ̀ bá a láti lọ́ọ̀yà lọ ni tójúbọ̀ ní kí lọ́ọ̀yà ó tójúbọ̀ báyìí àyọjú náà ní kí lọ́ọ̀yà ó tójúbọ̀ báyìí a ní ká fegun òtòlò tó kọ́mọ̀ bá a láti lọ́ọ̀yà lọ ni ọmọbìnrin yìí gbọ́n mọ́mọ́ bí kóòtù wà ọmọ bí wọ́n ti ń pẹjọ́ kò lówó òpẹjọ́ ni kò lówó òpẹjọ́ ẹni tí ò lówó òpẹjọ́ tí ń yàn jẹ tí ò lówó òpẹjọ́ ní máa wá sọ́dọ̀ tèmi kìí ṣe ẹni tó lówó ẹjọ́ ẹni tí ń fẹ́ yàn jẹ tí ò lówó òpẹjọ́ ní máa wá dọ̀ orí yọmí tẹ́ ti gbọ́ so this I cannot allow a lawyer to sit in for him here if he's ready to come fine ìgbà tí ò ti wá mọ́ yẹn níjà pẹ̀lú ẹ̀ bí ò ṣe wá yẹn o ní problem kankan pẹ̀lú ẹ̀ nítorí fẹ́ náà ṣe káná sọ fún mi pé kò ní wá àti sọ di Wednesday tẹ́lẹ̀ so ẹ jọ̀ọ́ be careful of what to send here please put yourself in my shoe I use my money for this DNA test now ṣé wọ́n tó ta ti hold the result we have every other things to do bóyá mẹ́ta ya tún láti go deep láti ṣàwọn nǹkan kan ṣé ẹ mọ̀ ní wọ́n ní pé kí lọ́ọ̀yà wa ṣe ń bi kí ni torí Ọlọ́run ṣé èmi dádájọ́ ni èmi èsì adájọ́ iwájú adájọ́ wọn ni akọ níwájú adájọ́ kìí sakọ níwájú pìrìsẹ́ńtà iwájú adájọ́ ni lọ́ọ̀yà máa lọ ní pírọ́blẹ́mù pẹ̀lú lọ́ọ̀yà ẹ̀rọ ẹ̀kàn fẹ́ wéèsì gbogbo wàhálà tí wọ́n ṣe ń skul ṣé ọ̀dọ̀ mi wọ́n ti á máa lò ó gbogbo association tẹ́ sì sọ igan association yẹn ò ní problem pẹ̀lú wa ní problem pẹ̀lú association yẹn ní problem pẹ̀lú máa yí gan just to sort things out between two of them ó ní wọ́n yàn jẹ láti jẹ́ kí ó yé wípé Akéwùsọlá ò yẹn jẹ àbọ̀ yẹn jẹ lóòótọ́ tó bá dẹ̀ yẹn jẹ kágbẹ̀tọ́ ẹ̀ fún lọ́wọ́ Akéwùsọlá tó bá ṣe tán láti fún tí ò bá dẹ̀ ṣe tán láti fún tó nílé ẹjọ́ lòun ó ti fún tó wọ́n bá lówó ẹjọ́ àwọn máa ń ṣe bẹ́ẹ̀ láti ràn irú èèyàn bẹ́ẹ̀ lọ́wọ́ tá a bá ti sọ pé lóòótọ́ ló yẹn jẹ ẹ wá ní kí lọ́ọ́ yóò jókòó ṣé ìwọ wọn ni ọmọ tẹ́sítì ibi tó wà ní. nígbà tí Magaji Ìdòwú Ibrahim tó sọ fún mi pé wọ́n láwọn ní ìdí ọlọ́pàá mo ní kán mú lẹ́tà wá èmi aláìtì ọlọ́lẹ́sẹ̀ ọlọ́pàá wípé mo ní the security ń bí lálẹ́ níjọ́ Wednesday màá dẹ̀ ráìtì Àmọ̀tẹ́kùn tí wọ́n bá ní the operation boss màá ní wọ́n fún mi tó bá nídìí tí ó sì dé Ṣakí láti Ìbàdàn padà tó bá wá màá provide ẹ̀ ó yá ẹ bá mi kọ lẹ́tà sí wọn pé mo ready that's what I said tó yẹ pé security náà fẹ́ I will provide it possibility ti káàdì alẹ́ o ètò kọ́kọ́rọ́ alátẹ̀ iṣẹ́ ètò ojú dúdú o kì í ṣètò àròkọ kì í ṣètò aláìmọ̀kan o the replica of this program is coming up in Abuja olúùlú Nàìjíríà o replica of this particular show wọ́n ń pe commissioner live lórí program o wọ́n ń pe IG live lórí program o ṣe gbọ́ ẹ take it easy o ẹ take it easy o ẹ jáde díẹ̀ sí o àṣe kì í ṣojú dúdú o ẹni wọ́n bá yàn jẹ tí òrówó gbọ́ ọlọ́pàá ìnímọ̀ tí òrówó gba lọ́ọ̀yà tí òrówó pẹjọ́ mọ yẹn ń pẹjọ́ gan nísìnyí mọ yẹn ń pẹjọ́ ni
ẹni ẹ pè lẹ́jọ́ kan tó fẹ́ dìfẹ́ǹdẹ̀ ẹ mọ iye tí wọ́n sọ fún lọ́ọ̀yà tí ó fi máa kọ kíní tí wọ́n wà bẹ̀rẹ̀ máa ṣẹjọ́ lọ ni ẹ tí ẹ̀yàn jẹ tí ò ní nǹkan kan ló máa ń wárú bí ẹ jọ o ẹ jẹ́ àṣìṣe wa o láti kúrò lórí ẹ̀ lálẹ́ yìí. àǹtí Kẹ́hìndé tí rìsọ́ọ̀tì bá sọ pé àfa àlàyé lọ máa ń kọ́ ẹ̀yin náà sọ̀rọ̀ ókè báwọn náà ṣe sọ̀rọ̀. rìsọ́ọ̀tì ò lè sọ bẹ́ẹ̀ sí alájí. ṣé àwọn ẹ̀kọ́ ẹ̀yin lẹ́yìn ò mọ̀ bí àtòrí ẹ̀ tí ẹlẹ́mọ̀ lẹ́fi lọ bí àfa àlàyé pé sọ bá mi sùn ni. nǹkan tí dókítà sọ fún mi ni dókítà níjọ́ tí mo dé ọ̀dọ̀ dókítà tó ń sọ fún mi pé kémi lọ tẹ Láìdé nínú dáadáa tó pọ́sibú ẹ̀ kó má jẹ́ kó ti lo oògùn fèmí pé òun ti ríru nǹkan bẹ́ẹ̀ yẹn rí pa ọmọ pólì wọ́n wá sọ́dọ̀ òun pọ́ ọmọ pólì yẹn lóyún. so tẹ fi lọ bá Láìdé nù. nǹkan tí mo fi lọ bá nìyẹn. tí ò bá wá já àfa Láìdé tí ò já Àríkẹ́ Sọlá láíláí ta ló lè jẹ́. kò sẹ́ni tó ní ọmọ ju Àríkẹ́ Sọlá lọ aláàjì tí ò bá dá mi lójú mi ò ní wá síbí mo mọ nǹkan tí mò ń sọ mi ò sọ ọmọdé sẹ́ẹ̀ tí ò bá dá mi lójú mi ò ní wá sí bí aláàjì mo mọ nǹkan tí mò ń sọ tí ò bá dá mi lójú mi ò ní wá sí gbangba níbí ẹnu kí n gbọ́mọ lọ fọlọ́mọ ni ẹni tó bá sọ lé ní kò ní sọ ọmọ lọ́la ẹni tó bá sọ lé ní kò ní sọ ọmọ lọ́la wọn ò mọ̀rọ̀ mi sọ ni mo mọ nǹkan tí mò ń sọ. ẹ ṣọ. bẹ́ẹ̀ ni mo mọ nǹkan tí mò ń sọ aláàjì mo mọ nǹkan tí mò ń sọ orí mi pé kì í jẹ́ pé bóyá mo ya wèrè tí wọ́n ní wọ́n fi kàn mọ̀ ya wọn yẹn mi ò ya wèrè mo mọ nǹkan tí mò ń sọ. ọmọ Nàìjíríà àwọn ọjà rìsọ́ọ̀tì ooo ọmọ Nàìjíríà àwọn ọjà o ká tún lè ṣe nǹkan míì ó rèé o rìsọ́ọ̀tì lélẹ́yìí o rìsọ́ọ̀tì rèé o ó ní lọ́ọ̀ mi yìí o ẹ jẹ́ àkàkámù nǹkan míì ṣe o. Sáré kí ló ṣe káyọ̀kè. ṣe káyọ̀kè. ẹdùnú tí kìnìún bá sọ pé ilẹ̀ ní báwo lẹ ṣe fi gan. kò lè rí bẹ́ẹ̀ láíláí. àsìkò àti ẹ̀ sọ pé ó ṣe mistake ó sọ bẹ́ẹ̀. kò lè wáyé bẹ́ẹ̀ láíláí. ẹ ká ní woman error ó affect ẹ ó wá sọ pé ẹ̀yin ni. ẹbí nígbà díẹ̀ ní test pé ọ láíláí. ẹbí nígbàgbọ́ mọ̀. ẹ nígbà díẹ̀ ní test gbọ́mọ láíláí. nígbàgbọ́. ta ni ẹ fura kó tún lè jẹ́ tí ọba jẹ́yìn tí ó sì jáfa. mi ò fura sani kankan. ta lẹ lomi tí ìyá yìí fẹ́. mi ì rí ẹnì kankan lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. kó tó pàdé Àríkẹ́ Sọlá. àní mi ì rí pẹ̀lú kódà àní ọmọ bíbí ló gbé dọ́dọ̀ Àríkẹ́ Sọlá tà ń sọ yìí sẹ́. ọmọ bíbí báwo. ọmọ bíbí kọ ó ti bí first born síbi kẹtẹlẹ kọ̀rọ̀ mọ̀ mí mọ́ kọ̀rọ̀ mọ̀ mí mọ́ ló fi wọ́n fi pàdé ara wa àti Àríkẹ́ Sọlá. ẹ bọ̀ ó ti fẹ́ nìkan títáyé rẹ̀ sọ pé ó gbà. ọ̀rọ̀ ènìyàn náà ni mo bá dé ọ̀dọ̀ Àríkẹ́ Sọlá pé ìgbà tó àwọn kìnìún àlùjọ̀nù yẹn tí mo ló ń dà mí láàmú yẹn tòun náà fẹ́ máa sá fún mi gbà yẹn tó wá sí fúláwálẹ̀ gan bíi 4 months gan kó tó di pé mo lọ síbẹ̀ pé. bọ́ọ̀lù náà fi ṣe ní káì náà. ìgbà tí mo dọ́dọ̀ Àríkẹ́ Sọlá náà ló di pé wá mi wá sí iléeṣẹ́ tó fún mi lóyún even fibroid mo rò pé mo níṣẹ́. oyún lẹ́yìn àti Àríkẹ́ Sọlá fi ṣe ní káì. oyún yẹn ti wà bóyá bíi 5 months. kẹ́ ẹ tó ṣe ní káì. a ṣe ní káì ní March. kí ló dé tẹ ẹ foyún ṣe ní káì. nígbà pé mo ti lóyún already náà mi ò sáà ní lọ sẹ́yìn nǹkan tí mo sì ń wá náà nìtú. is that sunnatic. nǹkan tó yà mí lẹ́nu náà nìyẹn pé tòwálì súná. kí ló tó yà yín lẹ́nu ẹ̀yin náà ń kọ́. ó yẹ kò yé mi náà ni àní bí mo ṣe bó ṣe di pé ó ń wọlé tọ̀ mí gan kò yé mi ṣe aláàjì nǹkan tó ń yà mí lẹ́nu bẹ́ẹ̀ nìyẹn nígbà tó ń gbé àgbo wá fún mi tó ní kí n máa fi wọ́n èmo súnà lẹ́yìn méjèèjì àtẹ̀yìn àtòun. kò yé mi náà ní sẹ́ẹ̀ ìdí tí mo fi wò pé àti àlì súnà gidi ó possible àbí ṣé ó rọrùn kó máa ka obìnrin mọ́nu lé. ó rọrùn kó obìnrin ọgbà obìnrin tó náà jálì súnà. òye ṣe lásán ni aláàjì àléyàn ó ń wẹ̀ fún mi nínú ilé kí ni mo mọ̀ tó dà sínú omi yẹn. it's alright it's alright. nǹkan tó dà sí nǹkan tí mo mọ̀ mọ́ náà nìyẹn. it's alright it's alright it's alright. nǹkan tí mo mọ̀ nìyẹn. it's alright ẹni ẹ ò sí ń bí ó ní ihun tá a lè sọ ìtì yẹn pọ̀ research eléyìí lẹ́yìn ni Mustapha Ọláìdé Yahya research tó wà lọ́wọ́ wa yìí. alájẹ sọ ẹrù ọba mi. ẹrù ń bẹ mi. ẹrù ọbẹ mi. ẹrù ọba mi rárá. ẹ ṣe tó bá jẹ pé tó wà ń bí mo kà jáde ṣé ẹ gbowó DNA test mi lẹ. bí ìdí láì ta ẹ lóògùn ọlọ. ẹ gbélé. lóògùn ọlọ. ẹ dẹ̀ ní padà sí Ṣakí. ẹ gbọ́n tí n sọ sẹ́. àti tí mo bá kan tó wà ń bí jáde. lóògùn ọlọ.
tí ẹ bá ka ohun tó wà ń bíbà yìí jáde tó bá sọ pé mi mọ lọ́mọ ẹ mú mi mọ́lẹ̀ ń bíbà yìí. kí n má jẹ́ ẹ lọ. ẹ má jẹ́ kí n lọ ẹ sì ṣèdájọ́ tó bá yẹ gbogbo ibi tẹ bá rí ẹgbẹ́ mi lọ wallahi alazim. tó bá sọ pé ìdẹ lọ́mọ. bẹ́ẹ̀ ni mo sọ fún yín wallahi. rìsọ́ọ̀tì sọ wípé àfáà Láìdé 0000 alhamdulilayi. pé kò sí sáǹpù kan nínú gbogbo sáǹpù ara rẹ̀ tó bá tọmọ mu. alhamdulilayi. ó ní àfáà Láìdé kọ́ ló ní ọmọ o. alhamdulilayi. alhamdulilayi. now ká tó wá wo ti Àríkẹ́ Òṣọlá ẹ jẹ́ ká kọ́kọ́ wo ti ìyá ìgan pé ṣé ọmọ ìyá ìgan ni ẹ gbé fún tó ń lọ lọ́mọ sẹ́yìn ni Adéròjú Ganiat ké rìsọ́ọ̀tì sọ wípé rìsọ́ọ̀tì sọ wípé sọ́mọ níjà Ibrahim Miftadeen ẹ kí ni akáyọ̀ kése. mo ń imagine. a máa sọ yòókù lọ́jọ́ Wednesday. ká sọ nìsín. rìsọ́ọ̀tì sọ wípé Adéròjú Ganiat ló ní ọmọ. alhamdulilayi. ọmọ rẹ ni a gbé fún ọ. alhamdulilayi. ní àwẹ̀ ní hospital ọmọ rẹ ni a gbé fún ọ. alhamdulilayi. ìyẹn tún kọ́kọ́ wẹ hospital àwẹ̀ ní mọ́ báyìí pé kò gbọ́mọ mi fún ọ. ọmọ rẹ ni a gbé fún ọ. ẹlẹ́ẹ̀kẹta rìsọ́ọ̀tì sọ pé Àríkẹ́ Òṣọlá sáwọn ni Àríkẹ́ Òṣọlá Miftadeen 0000 Àríkẹ́ Òṣọlá náà kọ́ ló lọ́mọ. rìsọ́ọ̀tì sọ pé àfáà Láìdé ẹ̀yin kọ́ lẹ ní ọmọ. Àríkẹ́ Òṣọlá òun kọ́ ló ní ọmọ. Ganiat ìwọ ló bí ọmọ. rìsọ́ọ̀tì gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀ alájí. ṣé rìsọ́ọ̀tì gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀. ọ̀sán tí wọ́n fẹ́. ọ̀sán tí wọ́n fẹ́. rìsọ́ọ̀tì gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀ alájí. rìsọ́ọ̀tì sọ pé Àríkẹ́ Òṣọlá kọ́ ló ní ọmọ. rìsọ́ọ̀tì gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀ alájí. rìsọ́ọ̀tì sọ pé àfáà Láìdé kọ́ ló ní ọmọ. rìsọ́ọ̀tì sọ pé ìwọ ló bí ọmọ. ta ni bàbá ọmọ yìí. rìsọ́ọ̀tì gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀ ìdí ni alájí because níbi tí wọ́n ti gba sample wa Àríkẹ́ Òṣọlá mọ̀ èèyàn níbi tí wọ́n ti gba sample wa alájí. Àríkẹ́ Òṣọlá mọ̀ ibi tí wọ́n mọ̀ èèyàn níbi tí wọ́n ti gba sample wa mo ní evidence lọ́wọ́ bíbí yìí. you know what tó o bá fẹ́ tún un ṣe jẹ́ kí n sọ nǹkan fún ẹ nípa ibi tí wọ́n ṣe DNA test yẹn. lẹ́yìn pé wọ́n gba sample yín tán àwọn tó ṣe DNA test wọ́n ní access àwọn tó gba sample yín wọ́n ní access sí result anything tó ní ṣe pẹ̀lú result yín mọ́. iléeṣẹ́ tá a ṣe DNA test yìí máa wo ibi tí ọ́fíìsì wọn wà o head office wọn ó wà ní South Africa Durban wọ́n wà ní South Africa náà máa ń send result lọ tí wọ́n bá ti gbà bẹ́ẹ̀ náà máa ń send sample lọ táwọn bá parí àwọn á wá send result sí Nàìjíríà. o lè question ẹ̀ ó lè jẹ́ human error o lè rò pé wọ́n change sample tán gbà pé ìmíì ni wọ́n send lọ ló fi sọ pé òun kọ́ ló lọ mọ́. o ní àǹfààní láti sọ pé ò faramọ́ ṣùgbọ́n èmi ò ní àǹfààní kankan ju pé kí n sọ ohun tó wà nínú result lọ. a dẹ̀ ti ń bá iléeṣẹ́ ìdòwò pọ̀ ó ti pẹ́ gan tán ṣe DNA test wọ́n á dẹ̀ já wa kulẹ̀ rí tó lè wo kọ̀rọ̀ ẹ̀mí rẹ̀ lájí. kò ní sùúrù. mo mọ nǹkan tí mò ń sọ sí ẹ. ní sùúrù ṣé àkọ́bí tó o bí fún àfáà Àríkẹ́ Òṣọlá nìyẹn. àkọ́bí tí mo bí fún nìyẹn. àti Gàníyà àti Kẹ́hìndé oyún lẹ fi ṣe nìka ìkẹ́. bẹ́ẹ̀ni kò sóyún lára mi tí mo fi tó ọmọ pé oyún wà lọ́ọ̀rẹ́ láàrẹ tẹ́lẹ̀ náà ni ebi jùlọ sọ pé wà nù rẹ. ìgbà tí mo lóyún yẹn ni mò ń sọ pé ṣé ẹ tí kò yìí sojú wípé ẹ̀rù ń bà mí láti sọ ọwọ́ yá àmàgbà tó lóyún gangan you said oyún yẹn tó oṣù mẹ́rin kó tó mọ̀
àbí. kí n tó lọ ya scan yẹn kó tó lọ ya scan mo mọ̀ pé mo ti lóyún. ó sọ pé ó gbé àgbo wá sílẹ̀ oyún yẹn tó oṣù márùn kẹ́ ẹ tó ṣe nìkan. bẹ́ẹ̀ni. oyún yẹn tó oṣù márùn kẹ́ ẹ tó ṣe nìkan. bẹ́ẹ̀ni. ó dẹ̀ sọ fún mi pé ó tó oṣù mẹ́rin tó rí ẹni tó ń fẹ́ tẹ́lẹ̀ mọ́. bẹ́ẹ̀ni mi àti òríra mọ́sẹ̀. what assurance la ní wípé kì í ṣe tó ń fẹ́ tẹ́lẹ̀ ló ní oyún yẹn. mo mọ nǹkan tí mò ń sọ alájẹ mi ń sọ ọmọdé àyèméjì ló gbé àgbo wá fún mi ló ní káwọn ọmọ àgbo tí ó fọ inú mi nù àwọn kéwù yẹn gbé àgbo wá mo ń ṣe menstruation yẹn rẹ pé ó fọ inú mi nù wá àyèméjì ló ní oṣù méjì ló ní káwọn ọmọ àgbà. àti Kẹ́hìndé ọkọ tí mò ń sọ. àti Kẹ́hìndé bẹ́ẹ̀ ṣe mọ tẹ́ ń sọ lèmi náà mọ tí mò ń sọ ṣùgbọ́n tẹ́ ẹ bá dúró lórí tẹ́yìn nìkan ń sọ yóò kẹ́yìn nìkan o it remain only you in your world and you will be lonely in your world kò ní jẹ́ lonely at the top o lonely in your world and that will be very difficult for you to survive. We are helping you here. We don't have anything to lose, but we have so many things to gain. Nínú ká mú yín kúrò nínú sọ̀rọ̀ ìkọlọ̀ ń lò wá. Àti Kẹ́hìndé. Flashback. mo nǹkan tí mò ń sọ. Táyé rẹ sọ fún ó sọ wípé ní ìgbà tẹ́ ń ṣe nìkan inú òun ò dùn sí. nígbà tó mọ̀ pé àbí ẹni ó mọ̀ pé ẹni tó ń tọ́jú mi ni mo padà fẹ́. fine tó dẹ̀ mọ̀ pé ó dẹ̀ ti mọ̀ pé ó ti ń fẹ́ ẹnìkan tẹ́lẹ̀ ó dùn nígbà tó rí oyún nú ẹ tẹ́ ń ṣe nìkan nínú Islam kò tọ̀nà nítorí irú tí ò fi tọ̀nà náà ni ẹ lè imagine ọ̀pọ̀lọpọ̀ ọmọ táwọn bàbá ń tọ́ lónìí tí èso ọmọ wọn látàrí pé àforíṣe nìkan tí ìyá yẹn gan ọmọ pé kí èso ọmọ wọn kó ń gan ọmọ tí ò bá jẹ́ ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ àríkèsọ́lá ò ní ṣe DNA test náà ó nítorí pé ọmọ yìí sick ó ń fẹ́ lọ tọ́jú ẹ̀ ló fi lọ ṣe DNA test so ẹ lè imagine irú ilé tí àwọn ọmọ yẹn wà nítorí pé à ń ṣe nìkan after oyún mọ̀jà argue pẹ̀lú àríkèsọ́lá mọ̀jà argue pẹ̀lú test yìí jẹ́ ká argue pẹ̀lú test yìí with fact and figure another fact ìta lè ṣe ni pé ọkọ tó ń fẹ́ tẹ́lẹ̀ kó tó pàdé àríkèsọ́lá ẹ jẹ́ ká rí ká ṣe DNA test ó lè jó ló lọ mọ́ ọkọ tó ń fẹ́ kó tó pàdé àríkèsọ́lá ẹ jẹ́ ká rí ká ṣe DNA test ó lè jó ló lọ mọ́ my opinion afáàlàyé. alhamdulillah adúgbò fọlọ ọlọsẹ tó sọ báyìí gbogbo ọmọ Nàìjíríà ṣé mo lè yááfì àríkèsọ́lá báyìí because àríkèsọ́lá ti bà mí ló kọjá gan ó ti bà mí ló kọjá gidigidi gan débi pé tí n bá rìn láàrin ìlú àwọn èèyàn mọ̀ náà ìfún nílé wa ń bí tá wà wíwá tí mo wá síbi last time tí a sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ scan àwọn ọ̀rọ̀ tí mo sọ nípa ọ̀rọ̀ scan wọ́n padà dá wàhálà lẹ́ngbà tí mo dé wàhálà sí pé mi pẹ̀lú àwọn àna mi tí wọ́n ń tẹ́tì mi ọ̀rọ̀ scan àríkèsọ́lá fi òun àtàwọn èèyàn rẹ̀ wọ́n fi ẹ̀sùn rapist wọ́n fi kàn mí ọ̀rọ̀ tí mo dẹ̀ wá sọ ń bì báyìí mo sọ ọ̀rọ̀ yẹn mo sọ sẹ́kù ni ọ̀rọ̀ pọ̀ ń bẹ̀ gan máa dẹ̀ ṣàlàyé níwọ̀nba díẹ̀ ní ìsìn. ayé wa. àkọ́kọ́ ìgbà tí mo fẹ́ fẹ́ ìyàwó mi mo pàdé rẹ̀ nígbà mo pàdé rẹ̀ a sọ̀rọ̀ fẹ́ ọlọ́run ní kọ́rọ̀ wá wọ̀ gẹ́gẹ́ mo ṣe sọ ó ní kí n lọ bá bàbá òun adẹ̀rín yẹn sí bàbá rẹ̀ láì mọye ìgbà àwọn èèyàn tá a rẹ́ sí bàbá rẹ̀ different people tá a rẹ́ sí wọn ó tó èèyàn mẹ́wàá tí bàbá sì ní bàbá yẹn ò rí mi o tí bàbá la lè fẹ́ra wa so lẹ́yìn ìgbà tí bàbá wa tí ọmọ yẹn wá rí pé kí lòun lè ṣe lọmọ yẹn fi ṣàlàyé fún mi nípa pé ohun tóun lè ṣe tá a fi lè fẹ́ra gẹ́gẹ́ bí mo ṣe sọ́ngbà tí mo wá síbí báyìí òun náà ní kí n gba virginity òun but kí ni istihlal al-farj wọ́n pe kíní kan ní istihlal al-farj sí sọ abẹ́ di ẹ̀tọ́ sí sọ abẹ́ obìnrin di ẹ̀tọ́ kí ni o ti máa ṣe fún un mo dẹ̀ ṣàdéhùn fún lórí àwọn kan yẹn kó tó di pé mo disvirgin mo gba virginity rẹ̀ so nígbà tí mo dẹ̀ ṣe gbogbo àwọn àdéhùn tí mo ṣe ni mo tẹ̀lé so kí ló wá bí ọ̀rọ̀ scan tó jẹ́ kí mi wá defend ọ̀rọ̀ scan tó jẹ́ kí n wá sọ̀rọ̀ scan bí báyìí
because Àríkẹ́wọsọlá ti ń lérí ti ń ṣe kínní arákùnrin kan náà jáde lẹ́jọ́ mẹ́ta yìí òun náà jáde pé ẹni tó bá sọ̀rọ̀ nípa scan yóò rojọ́ ń kóòtù anywhere tí wọ́n bá fẹ́ lọ wallahi máa dó lórí ẹ̀ araftu anna Allaha ma'i mo mọ̀ yí pé ọlọ́run ọba dájú ọlọ́run ọba ń bẹ pẹ̀lú mi èmi ń parọ́ bá wallahi èmi ń parọ́ ẹ̀rú sì bà mí wallahi làdín ẹ̀rú bà mí rárá so ọ̀rọ̀ yẹn wá wà bẹ́ẹ̀ yẹn kí ló wá bí ọ̀rọ̀ yẹn gẹ́gẹ́ ni pé Àríkẹ́wọsọlá mo tún wà lórí mawqif yẹn yí pé Àríkẹ́wọsọlá ya scan kò ya scan lásán ó lóun gbóògùn láti India òun ọ̀fẹ́ ẹ̀gbọ́n ìyàwó mi kan ìyá ìyàwó mi òun ṣètọ́jú fún wọn nípa àìsàn kòkòrò kan ó lóun ṣe mo dẹ̀ béèrè lọ́wọ́ rẹ̀ nínú Ramadan làwà yìí mo fẹ́ káwọn náà wá o ìyá ìyàwó mi àti bàbá ìyàwó mi mo fẹ́ kí wọ́n wá kí wọ́n jẹ́ ká ṣe ní kọ́ọ̀ṣì pẹ̀lú ọ̀rọ̀ tí mo ń sọ yìí because ọ̀rọ̀ yẹn ti lágbára débi pé mo láwọn evidence ó pọ̀ gan tí mo ní lórí àwọn ọ̀rọ̀ yìí nípa ọ̀rọ̀ yẹn so Àríkẹ́wọsọlá ní mo fún ìyàwó mi lóyún kò sí lóyún ìyẹn ẹlẹ́yà mi ti ń bẹ nínú ilé mi ó ní mo lo oògùn sẹ́yìn fún mi ń lo oògùn sẹ́yìn fún dókítà tó fún wa lóògùn bẹ́ẹ̀ lónìí hospital yẹn náà sì ń bẹ ó tún wá ní ilé ọmọ rẹ̀ bàjẹ́ ilé ọmọ rẹ̀ ò sì bàjẹ́ tó nígbà táwa yanjú gbogbo àwọn ọ̀rọ̀ yẹn débi pé àwọn fámìlì àwọn ọmọ yẹn ọ̀rọ̀ tí Àríkẹ́wọsọlá sọ fún bàbá ọmọ yẹn wọ́n ti lọ sí Tàmọ̀tẹ́kùn wọ́n ti lọ sí ọ̀dọ̀ àwọn ọlọ́pàá ní Ṣakí mi ní sálọ. gbogbo tí wọ́n sọ ẹ báwo náà ṣe láwọn mọ̀ báwo náà ṣe mọ̀ pé ẹ lògùn fún ó ní wọ́n mú lọ síbẹ̀ ńgbà tára rẹ̀ yá. ok ṣáà máa ń tọ́jú èèyàn tára wọn bá yá. wọ́n ń tọ́jú èèyàn yóò pé òun ya scan fún. medically àbí spiritually. medically ni. náà máa ń tọ́jú èèyàn. medically mi ìpè tí yẹn bá jó lóyún oníṣègùn ìbò ni mo sọ. egbòogun olóhùn gbógun láti India kò síbi tí ń lè dúró sọ̀rọ̀ kò síbi tí ń lè èmi ò tètè sọ̀rọ̀ kò sí ohun tèmi ò. sọ máa ń fáwọn èèyàn lóògùn. ń fáwọn èèyàn lóògùn gba àwọn èèyàn ń lu Ṣakí tẹ bá kó àwọn èèyàn jọ tẹ bá kó ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn jọ nílùú Ṣakí ọ̀pọ̀lọpọ̀ ọgọ́rọ̀ àwọn èèyàn ẹ̀rí ń bẹ wallahi gbogbo ibi tó bá fẹ́ gbé ọ̀rọ̀ yìí lọ mo ready láti lọ bẹ̀. mo ready láti dúró pẹ̀lú ọ̀rọ̀ yìí. ẹ jẹ́ àṣẹ báyìí ẹ má jà pẹ́ lórí ẹ̀ mọ́. débi pé ọ̀rọ̀ mo fẹ́ kí n láǹdì ọ̀rọ̀ yẹn. mi lè fẹ́ kó pọ̀. lílọ tí mo wá lọ lé yẹn àwọn òbí ìyàwó mi wá ti ń tẹ́tì mi torí wọ́n ti kọ́kọ́ wá tí wọ́n ti ẹ̀rí ń bẹ o mo lẹ́rìí lọ́wọ́ ẹ̀rí ń bẹ gbogbo ohun tí ń sọ yẹn ṣàìsàn nígbà wọn wá ìgbà tí ń bọ̀ àbí wọ́n ní ìyàwó mi ọ̀bọ̀dọ̀ tẹ̀lé mi àbí láti wá defend ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ scan. mo ní kí n sọ̀rọ̀ scan nìkan ẹ̀yin ilẹ̀ yín sọ bẹ́ẹ̀ yẹn sẹ́mọ́ bí tẹ́ bàmí ló kọjá dé. mo gbọ́ sí wọn lẹ́nu mo ní kí ìyàwó mi odò kò ní tẹ̀lé mi wá. ìgbà tí mo tún wá délé wọ́n tún wá lọ ń tẹ́tí ìyàwó mi fáwọn ohun ìyàwó kò ní. lọ́dọ̀ yín. ìyàwó tí mo so yìgì rẹ̀ mo ń rẹ nílé kéwú ó ń kọ́sẹ́ lọ́wọ́ mo ṣàdéhùn fún pé yóò yanjú sẹ́yìn ó ti bímọ gbogbo àwọn tó wá jẹ́ tó wà ń di ọ̀rọ̀ yìí tí wọ́n so igi fún wa ìyá bàbá ọmọ ní òun fẹ́ mọ́mọ́ kúrò lọ́dọ̀ mi lẹ́yìn ìgbà tí mo ti so igi lẹ́yìn ìgbà tẹ wá bí lẹ́yìn ìgbà tí mo wá síbí báyìí tí wọ́n ń tẹ́tì wá gan ẹ kí wọ́n lè ṣe tó fi fẹ́ kọ́ra mo dé station ní Ṣakí tí mo lọ rìpọ́tì wọn ní station lẹ́yìn ìgbà tẹ wá bí wọ́n ní mo wá síbí báyìí pé àwọn fẹ́ rí láti fẹ́ gbé lọ sọ́dọ̀ Àríkẹ́wọsọlá láti fi against mi evidence ń bẹ o ṣùgbọ́n gbogbo ọgbọ́n yòówù kí Àríkẹ́wọsọlá ó lè dá èmi ọmọ lọ́sọ̀ èmi ò sì léyìn ṣùgbọ́n mo lọ́lọ́run gbogbo ète yòówù kó lè lò gbogbo àwọn ẹnikẹ́ni èèyàn kéèyàn ni wọ́n gbèrò láti ní ààbò sí níbi ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí ọlọ́run ó wọlá yìí pé inú oṣù táwa inú oṣù Ramadan ni ọlọ́run ó sì wọlá yìí pé ìyàwó Àríkẹ́wọsọlá yìí mi ń dimọ́ rí mi ń bá ṣàṣepọ̀ rí mi ń ṣe sìnà pẹ̀lú rẹ̀ rí látìgbà tí mo ti mọ̀ títí tó fi di sìn gbogbo àwọn tó bá sọ̀rọ̀ yìí àbáwọn tí wọ́n bá gbèrò láti dètè láti fi da àwọn ọ̀rọ̀ yìí rú láti jàǹbá láti parọ́ láti fi ṣe mí níbi ọlọ́run ọba mi ṣèdájọ́ wọn so ọ̀rọ̀ yẹn wọ́n sára wọn ó mọ̀mọ́ ni mo á lọ sí station nígbà mo dé station gan tí mo fẹ́ report ní station mo sá ṣàlàyé ìgbà tí mo mention gbogbo àwọn ọ̀rọ̀ tí ẹ̀gbọ́n ọmọ ní contract rẹ̀ tí ń pè pé kó wá lé wọn kí ló dé wíwá ọmọ ẹ̀ wá ní ìjọ́ tóun lọ síbẹ̀ láti ìjọ́ tí mo wá síbẹ̀ báyìí ó ní wọ́n fẹ́ gbé òun lọ sọ́dọ̀ Àríkẹ́wọsọlá ẹ̀rí ń bẹ o kò síbi tí n ti lè sọ o ẹ̀rí ń bẹ o
láti wá lò láti fi against mi. dúró mo á ní kó má lọ síbẹ̀ mọ́ láti gbà yẹn. afáàláìdé ẹ má jà pẹ́ mọ́ torí time táwọn pálọ̀ jẹ sàrí tí mo rò rí ọlọ́run ti wẹ̀yìn mọ́ wò lójú gbogbo ayé ń ló ti wà sí pé lódodo ilẹ̀ ṣe nǹkan kan pẹ̀lú àǹtí Gàníyà gbogbo ayé sì ti gbọ́ pátápátá ṣùgbọ́n àǹtí Gàníyà náà wọn bá dàbí ẹni ibi lónìí tó bá jẹ́ pé ọmọ tá à ń sọ yìí jẹ́ ọmọ kejì tí wọ́n bí fún Aríkéúsọlá ẹgẹ́ tẹ̀ tó pé lẹ́yìn ìgbà tí wọ́n délé ẹ̀ tán ni wọ́n lóyún yẹn wọn bá dàbí ẹni ibi lónìí wípé oníṣekúṣe obìnrin ni ṣùgbọ́n tí mo wá fẹ́ fàyọ̀ ń bẹ̀ ni pé ẹ̀yin àfáà onísùnà ẹ̀yin àfáà onísùnà ẹ̀yin àfáà onísùnà tẹ́ ń bá wa sọ̀rọ̀ súnà ẹ jẹ́ á máa bá súnà lọ yín o tó bá jẹ́ pé súnà wà nínú fífẹ́ àti Kẹ́hìndé àti nínú ká àti Kẹ́hìndé náà lọ́kọ̀ ńjọ́ náà lọ́hùn ọmọ yìí ọ̀rọ̀ rẹ̀ ò ní dá gidigbo o kò yé yín tó yẹ pé ìsúnmọ́ra ẹni kankan ò tí ì sí ṣáájú nìkan ṣáájú ètò tó yẹ kí wọ́n ó ṣe bẹ́ẹ̀ ṣe ní ànábì sọ̀sọ̀lá ní ká ṣe é tẹ́ ẹ máa sọ fún wa pé bẹ́ẹ̀ ní ká ṣe é tẹ́ ẹ bá ń bá wa sọ̀rọ̀ Ọlọ́run tó yẹ pé bẹ́ẹ̀ lẹ ti ṣe ni ẹ ti mọ̀ pé oyún èèyàn kan ti wà lára àǹtí Kẹ́hìndé nítorí pé ó ti wà established pé wọ́n fi oyún ṣe nìkáì ni ohun tó wá wà bẹ́ẹ̀ ní sí ni pé oyún tán fi wá ṣe nìkáì kì í ṣoyún Aríkéúsọlá ṣùgbọ́n nítorí pé Aríkéúsọlá súnmọ́ àǹtí Kẹ́hìndé ṣáájú àkókò tó yẹ kí wọ́n jọ súnmọ́ra wọn lè sọ pé kì í ṣoyún àwọn gan mọ̀ pé kì í ṣoyún àwọn àti Kẹ́hìndé náà ò lè sọ bọ́yá ọkọ tí àwọn fi ilẹ̀ oyún ẹ̀ ti wà lára àwọn k'Aríkéúsọlá tó súnmọ́ wọn tó láwọn ń claim pé àwọn ọmọọgbà t'Aríkéúsọlá súnmọ́ àwọn gan wípé ìgbà tó ń tọ́jú àwọn ni then number 2 ni pé ẹ̀yin tẹ́ ẹ máa tọ́jú àwọn èèyàn ẹ jẹ́ káàlà ọmọ wà ń bẹ̀ àlà pé à ń tọ́jú ẹni yìí ni àbí à ń fẹ́ àbíyàwó wa tó yẹ pé ọwọ́ ọ̀tọ́jú nìkan ni tẹ́ wá tọ́jú ẹ̀ tán tẹ́ wá rí pé ó wù yín tẹ́ wá lọ báwọn òbí ẹ̀ pé ọmọ ìwù mi o tí ò tí ì sí pẹ́ fọ́ọ̀kàn rárá tọ́ àfi fún ọ o tẹ́ ẹ mọjọ́ dọ́dọ̀ yín tó wá jẹ́ pé ọ wá ní oyún mọ̀ ti dára hùn tẹ́ ẹ lọ ṣe tẹ́sítì tóyún oṣù méjì lẹ́tẹ̀ súnmọ́ lóṣù kan tẹ́ ẹ mọ̀ pé oṣù kan lẹ́sẹ̀ fẹ́ lẹ́sẹ̀ tọ́ tẹ́sẹ̀ súnmọ́ ẹ mọ̀ pé oyún kì í ṣe tiyín ẹ jọ dragon gbà yín so the 4th ta ló lọ́mọ yìí sẹ́ bí ṣe ń bẹ lórí àti Kẹ́hìndé ní ń bẹ lórí Aríkéúsọlá and bàbá sòdodo àáfà onísúnà àbí l'Aríkéúsọlá tí gbogbo èèyàn mọ̀ wọ́n mọ̀ rìsọ́ọ̀tì yóò fẹ́fọ́ wọn o tó bá jẹ́ pé ọmọ kejì inú ni rìsọ́ọ̀tì ó fẹ́fọ́ wọn ṣùgbọ́n ọmọ àkọ́kọ́ àfọyúnṣe nìkáì ní kò dàbí pé kò fẹ́fọ́ àti ìyàwó àtọkọ kò fẹ́fọ́ àwọn méjèèjì Ọlọ́run ti exonerate ti ẹ fẹ́ bí wọ́n lẹ̀ o níta bá fi lè ran obìnrin lọ́wọ́ ẹ máa fi ràn lọ́wọ́ o bó ṣe jẹ́ nìyẹn o now ẹ present ọkọ tẹ́ ń fẹ́ tẹ́lẹ̀ kó wá ṣe DNA test kò sí nǹkan kan jù yẹn lọ o ẹ present ọkọ tẹ́ ń fẹ́ tẹ́lẹ̀ kó wá ṣe DNA test tá a bá tún wá ṣe DNA test yìí náà tó bá tún wá kó òdòdó tó jẹ́ 000 á tún bí ẹ tún ronú ta lẹ tún rò pé ó ṣeé ṣe kó jẹ́ ẹ má wulẹ̀ bá DNA test jiyàn níwọ̀n ìgbà tí a láǹfààní láti tún ronú ẹlòmíì ẹ kì í ṣe oníṣekúṣe obìnrin o torí pé kì í ṣe ọmọ kejì ọmọ àkọ́bí ni bó ṣe jẹ́ nìyẹn kí ni ẹ fẹ́ sọ àti Kẹ́hìndé. ó yà mí lẹ́nu sẹ́ẹ̀. àfọ̀nsún náà ẹ̀ka alẹ́ o. Alhaji jẹ́ kí n parí ọ̀rọ̀ mi. ní parí ọ̀rọ̀ yín láéláé lágbára Ọlọ́run kí lorúkọ mo parí ẹ̀ kí lorúkọ. àwọn pípò yìí wọ́n ń threaten mi. bí báwo wọ́n ń threaten mi
ẹ̀gbọ́n ìyàwó mi. àwọn náà gbé yín wá bíi. àwọn tọ́gì no mo ń ṣàlàyé fún gbogbo àwọn ọmọ nàìjíríà. ẹ̀gbọ́n ìyàwó yín ló wọ́n rán tọ́gì sí. olóhùn ra àwọn tọ́gì sí mi. kí lẹ ṣe. olóhùn ra àwọn assassin sí mi. kí lẹ ṣe. lórí ọ̀rọ̀ pé mo wá defend ọ̀rọ̀ scan. àmọ̀ sí nǹkan o. ọ̀rọ̀ yìí lágbára kọjá bí a ti ń sọ wallahi alazim ọ̀rọ̀ yìí kọjá gbogbo báyìí ojú ta fi ń wo ìyá alájì wallahi. gbogbo ohun tẹ́ ẹ kàkún lọ́dọ̀ yín gbogbo bẹ́ẹ̀ yẹn ò lè wọ́n ṣe tó le tó yẹn ẹ report fọlọ́pàá threat to life. ìgbà tí mo dọ́dọ̀ àwọn ọlọ́pàá ìgbà tí mo dákọ̀ àkídìgbò wọn sá sẹ́yìn. èèyàn wa ni wọ́n. wọ́n sá sẹ́yìn. no wọ́n ti mọ̀ pé àjọ wà ní àwọn ọlọ́pàá àjọ wà ní you know what we do. ẹ sọ fún lọ́ọ̀yà pé competition sáwọn ọlọ́pàá àwọn tán láwọn ọ̀pá yín tán ṣe kán kọ statement tán bá ti kọ statement kálukú òjòkó jẹ́ ọlọ́pàá ti ojú ọlọ́pàá ti wà lára yín nìyẹn that's it ẹ mọ yọra yín lẹ́nu mọ́ a sì tún sọ̀rọ̀ lẹ́yìn tá a bá kúrò lórí ètò gbogbo aṣọ káàsá lóhùn ẹ mọ yọra yín lẹ́nu. kí lorúkọ ọkùnrin tẹ́ ẹ̀ fẹ́ tẹ́lẹ̀ yẹn. Abdulaziz kí ni. Ọlánìpẹ̀kun. kí ni náà wà Ṣakí náà wà. Ṣakí kan ló wà. gbọ́n náà wà. wọ́n wà lẹ́kọ̀ọ́. Èkó. bẹ́ẹ̀ni. bọ́ ọmọ Ṣakí ni wọ́n. ọmọ Ṣakí. níbo nílé wọn Ṣakí. nílé. sáfà làwọn náà. òun sáfà. Mr. Abdulaziz Ọlánìpẹ̀kun Mr. Abdulaziz Ọlánìpẹ̀kun ẹ má bínú o Mr. Abdulaziz Ọlánìpẹ̀kun ẹ má wọrí mi ní ignore tí afa aláìdé sọ I will not ignore it gbogbo àwọn Nàìjíríà náà ló ti gbọ́ báyìí Mr. Abdulaziz Ọlánìpẹ̀kun ẹ má bínú o ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ jọ̀ọ́ ẹ yọjú sí wa o kò nínú yín kọ́bọ̀ àwa ó tún sanwó ẹ̀ Mr. Abdulaziz Ọlánìpẹ̀kun ẹ jọ̀ọ́ ẹ yọjú sí wa kò nínú yín kọ́bọ̀ àá sanwó ẹ̀ aláfẹ́ mẹ́tọ́ lọ́mọ àti Kẹ́hìndé sẹ̀ Mr. Abdulaziz Ọlánìpẹ̀kun àá sanwó ẹ̀ afẹ́ mẹ́tọ́ lọ́mọ àti Kẹ́hìndé Sister Ganiat afẹ́ mẹ́tọ́ lọ́mọ wọn Mr. Abdulaziz Ọlánìpẹ̀kun ẹnìkan ṣoṣo tá a lè kí congratulations òun náà ni àfa àlàyé ẹnìkan ṣoṣo a lè kí àti Kẹ́hìndé congratulations o a dẹ̀ lè kí Àríkẹ́wùsọlá congratulations a lè kí ẹ̀yin méjèèjì congratulations o a lè kí tí Àríkẹ́wùsọlá tó fi gbé wọn díẹ̀ ju tiẹ̀ lọ nínú ìtìjú tó wà nílẹ̀ yìí ni pé àfa làwọn etí gbogbo òtìjú fi wá lè bọ́ sórí tiẹ̀ tí ò ní sí kankan lórí Àríkẹ́wùsọlá mọ́ ìrìkà ti tẹ́sítì Abdulaziz Ọlánìpẹ̀kun kọ́ làwọn kan náà lọ mọ́ kọjá lòmíì ìgbà yẹn ló tó di oníṣekúṣe ṣùgbọ́n tó bá dé pé Abdulaziz Ọlánìpẹ̀kun lọ́ lọ́mọ ni Àríkẹ́wùsọlá là á ní pé àfáà àpẹ́ ká bá rú eléyìí lọ́wọ́ yìí a jẹ́ pé oyún olóyún ni wọ́n ṣàbálé nígbà tí wọ́n bọ́ lájọṣepọ̀ yẹn so ẹ̀yin èèyàn wa ẹ̀yin tí àfáà Àríkẹ́wùsọlá ẹ ṣeun o ẹ rí i pé ọ̀rọ̀ sì lọ fàáfàá discussion continue ni o discussion continue ni wàláì discussion continue ni o kò sí celebration kankan o kò sí celebration kankan o ńgbà tá a bá ṣe tẹ́sítì Abdulaziz Ọlánìpẹ̀kun ni discussion tó end o ló tó the end of discussion o bó ṣe jẹ́ nìyẹn ṣáà nọ́mbà àfáà yẹn. nọ́mbà rẹ̀ náà. bọ̀sá alẹ́rẹ́ tí ó fún wa ẹjọ́ ẹja awẹ́ tí ó fún wa ẹja awẹ́ tí ó fún wa àwárí ọmọ Nàìjíríà Abdulaziz Ọlánìpẹ̀kun ló kù báyìí o Abdulaziz Ọlánìpẹ̀kun ló kù báyìí o ẹ̀yin àfáà ń sún náà ọlọ́ọ̀bá àlékè ọláyọ̀mọ̀ kún gbogbo wa o Ọlọ́run nìkan lọ́mọ o Ọlọ́run nìkan lọ́mọ ṣe o tàkúté obìnrin àti magnet ara obìnrin gbàtọ́ lọ sọ operation fún ànábì nìkan ni ò lè gbé o ẹ bá sá ti ń ṣe wáàsí ẹ máa fẹ́ ẹ̀rọ ni ẹ fi máa sọ̀rọ̀ ọ̀nà fún wa o ẹ má máa àfáàmù ná ẹ̀rọ máa bà àyàn. kò jẹ́ bó ti jẹ́ kò jẹ́ bó ti lóun ó jẹ́ ọpẹ́ pàtàkì lọ́wọ́ Alhaji Dr. Oríyọmí Hamzat olóòtú àti olùdarí
àgídìgbò iwájú ni ọ̀pá ìgbì tí yín ó máa rí sí o. àgídìgbò ò ní dànù o, kọ́kọ́rọ́ alátẹ ò ní wọ́mí o. èmi ó máa fẹ́ yìí ṣe lọ́nà ire o.